Sketo jama ló ṣe wá so. Ó tún lọ sáńbọ̀ àmú ẹ o. So in one celebration. Title so far so good. Ìgbádùn ọdún kan. Sketo jẹ́ àkọ́ní jídéjídé. Sọ́líwù ní Ọlájídé. Aládàá o. Abíjú olórí màá ló ń jẹ. Olórin àgbáyé. Ọ̀gá ńlá tìrì. Ayọ̀ fà kọ̀ǹgà wọ́n wá fà mí. Ayọ̀ fà kọ̀ǹgà wọ́n wá fà mí. Ire ayé mi kàn fi wá mi kàn mí o. Ayọ̀ fà kọ̀ǹgà wọ́n wá fà mí. Ayọ̀ fà kọ̀ǹgà wọ́n wá fà mí. Ire ayé mi kàn fi wá mi kàn mí o. Ayọ̀ fà kọ̀ǹgà wọ́n wá fà mí. Bìnrin London jẹ́ kí n bá rè pàdé o. Ayọ̀ fà kọ̀ǹgà wọ́n wá fà mí. Bìnrin Amẹ́ríkà jẹ́ kí n bá rè pàdé o. Ayọ̀ fà kọ̀ǹgà wọ́n wá fà mí. Bí mo rè Canada jẹ́ kí n bá rè pàdé o. Ayọ̀ fà kọ̀ǹgà wọ́n wá fà mí. Aláwọ̀ mi ló fún mi ṣe. Aláwọ̀ ọ̀run ló fún mi ṣe. Tó bá ṣe pé wọn ni wọ́n á sì ṣe ìrẹ́gùn. Ọlọ́run mi ló fún mi ṣe. Tó bá ṣe pé wọn ni wọ́n á sì ṣe ìrẹ́gùn. Ọlọ́run mi ló fún mi ṣe. Nínú Olúwa ìpìlẹ̀ ayé mi wà. Sí ọmọ mi rà nínú ayé. Nínú Olúwa ìpìlẹ̀ ayé mi wà. Sí ọmọ mi rà nínú ayé. Ayé kún fún inú níbí ní àtàrẹ kẹrẹkẹ. Ayé kún fún ìwà ìkà àṣìyẹrí. Mo f'Olúwa ṣèpìlẹ̀ mi jẹ́ kémi ọ̀rà ẹ̀. Mèlè bá lọ́jọ́ kájọ́. Mèlè bá lọ́rùn mi kà. Mèlè bá lọ́jọ́ kájọ́. Mèlè bá lọ́rùn mi kà. Mèlè bá lọ́rùn mi kà o. Mo ti dàràbà láyé. Mèlè bá lọ́jọ́ kájọ́. Mèlè bá lọ́rùn mi kà. Mèlè bá lọ́rùn mi kà o. Mo ti dàràbà láyé. Mèlè bá lọ́jọ́ kájọ́. Mèlè bá lọ́rùn mi kà. Mèlè bá lọ́jọ́ kájọ́. Mèlè bá lọ́rùn mi kà. Mèlè bá lọ́rùn mi kà o. Mo ti dàràbà láyé. Mèlè bá lọ́jọ́ kájọ́. Mèlè bá lọ́rùn mi kà. Mèlè bá lọ́rùn mi kà o. Mo ti dàràbà láyé. Ẹni ayé ò jẹ́ gbádùn lẹ́ẹ̀kan sọ. Ìyẹn pàgbé lọ. Ẹni ayé ò jẹ́ gbádùn lẹ́ẹ̀kan. Èmi náà kọ́ ó. Aláyélúwà. Ọlọ́run ló rí ṣe. Ó ń bẹ nílé ọmọ róràró. Ayílòlò. Ó ń bẹ nílé ọmọ ẹkùn láìsá o. Ayílòlò. Lóru lóru là ń bọ̀ kó. Ayílòlò. Lóru lóru là ń bọ̀ dò. Ayílòlò. Orin Fújì music ibi tí a ti ń bọ̀ ibẹ̀ náà la ó bá wọ́n sí. Ó ń bẹ nílé ọmọ róràró. Ayílòlò. Ó ń
bẹ nílé ọmọ ẹkùn láì ṣá o. lóru lóru là ń bọ̀ kó. lóru lóru là ń bọ̀ dò. orin fújì ní ṣe ibi tí a ti ń bọ̀ ibẹ̀ náà là ń wà sí. kúnlẹ̀ mi sílẹ̀ mọ́nà àlàó wa. wọ́n dé bẹ́rẹ́bẹ́rẹ́ bí ẹ̀yìn alẹ́ mọ́ ná kùtùkùtù bí ẹ̀yìn òwúrọ̀ mọ́ dé pàpàpà bí ẹ̀yìn alẹ́ ta o. ìtúlọ́ ní ẹ̀tún mi ṣe ìfàlọ́ ní ìjẹba mi mọ́ra ẹ̀rú tàmọ́ ìbínú owó gbogbo kìíní ṣàánú àfọmọ́ níbo. bábìrin bá bọ́jú kẹ́ra fún lásán àfi ìwọ ọjà ìwò bá ọlákẹ́ ọmọ bá yan lágbo. ìbọn lọ́mú olókè ọba tó dáa akọ̀dàmọ́ wá ṣèfà àṣẹ̀dàmọ́ wá ṣèfà ìbọn lọ́mú tó lànà. ìbọn lóhun tó lè ní sàtìyà tó lọ́la. ìbàbá lọ́rùn lókè yọba àtẹ́dàkọ́ wa. ọlọ́run tó lọ́jọ́ gbogbo àwa dúpẹ́ fún ilẹ̀ ìyá dákẹ́dájọ́. lóò sọ́wọ́ títí dé ní o agbára àtàwọn akọ́. adájọ́ ọjọ́ pé kúnlẹ̀ adóṣù oko. lọ́jọ́ àmọ́pẹ́ wa ò bàbá níwálé ibà ni mo ṣe aláwọ̀ sáàtì o. ìdá tó máa ń ṣe lẹ́yìn aláwọ̀ ẹ̀ẹ́dẹ́gúnlé máa ní ibà mi o. àfilẹ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ nígbàkigbà tá a máa ń padà sí ilé fi ìṣọ́ ẹ̀ṣọ́ wà láyé. jídéjídé mi àkọ́ni ẹni. Sketo jẹ́ ló ń ṣe wàásù ló pé everybody o. ní gbogbo wa ṣe wá bó ní ìrèyọ̀ Adékúnlé. ìgbọ̀dún ọdún kan àkànní Sketo jẹ́jẹ́ náà o. sùúrù lérè sára wa yìí o. ènìyàn jáwọ́ tọ́ ṣe. On the 25th of July, 2024, Sketo Jama ló ń ṣe wàásù. Ó tún lọ sáńbọ̀ ọmọ ẹ o. So in one celebration, title so far so good. Ìgbádùn ọdún kan. Sketo jẹ́ àkọ́ní jídéjídé Sọ́líhù ní Ọlájídé aládàá o abíjú olórí màá ló ń jẹ. olórí àgbáyé ọ̀gá ńlá tìrì. ọmọ alájà yìí abọ́dé mi ọmọ lẹ́tà alájì fata mi àti sáde ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njá àríkùrá ni o. ìbọ̀lábí sí Màsúrátù mi
ó bàbá Fàrúkù gbọ́ra o Ìbàdàn mi lọ́lá mi fàtí àmì bàbá àlè àgbẹ̀ mi sọ́lá ìgbọ́dún ọdún kan akọni ó tẹ̀kẹ́. akọni wà á dàgbà o. tìdí akọni ẹni wà á dàgbà kẹtọ jẹ wà á dògbò. wà á gbá bí mo gbé ṣe ń pẹ́. orin onífìyà sílẹ̀ títí láyé òjìdé. Thank you. gbogbo olórin tó bẹ ní kàlẹ́ náà ní kí ẹ ò jídéjídé mo gbẹnu àwọn àgbàlagbà mo fi ṣàdúrà fún ẹ jídéjídé mi Àkànní Adé eléyìí tó ṣe kò ní í jáṣe mọ́ṣá mi à ń ṣe o. ìbá akọrin lóde òní o ìbá akọrin lóde òní o Sẹ́ríkì kí n tó máa ṣeré èmi àjùbà gbogbo akọrin ìbá akọrin lóde òní o. kí n tó máa ṣeré èmi àjùbà gbogbo akọrin ìbá akọrin lóde òní o. táwọn kò bá fẹsẹ̀ ìhàlẹ̀ akọrin ìbá akọrin lóde òní o. kí n tó máa káwọn lórin tó wà níbí. ìbá ni mo ṣe fọmọ fàtà ìta ni mo wí. ìbá ni mo ṣe fọmọ fàtà ìta ni tí mo wí. olùpàyẹ wá sí bàbá rí àná. orúkọ lóró ẹ orúkọ lóró ẹ. ìtumọ̀ ẹ̀ nìyẹn tẹ́ bá ń gbọ́ Abdulwasiu olùgbàyè náà ń pè bẹ́ẹ̀ orúkọ lóró ẹ. Arabic ni Wasiu olùgbàyè lédè tiwa ní Alao Malaika orúkọ lóró ẹ. lẹ́yìn bá tiẹ̀ jẹ́ Wasiu torúkọ ò bá ti ro ẹ sọ fún onítọ̀hún ìgbésẹ̀ lójú orúkọ jẹ́. ìwé orin ibà wá sí Pasuma Alabi Ajíbọ́lá. Thank you. tó bá ń gbọ́ Sulaiman yìí náà mi Sulaiman wàyí náà bisimilayi rahman rahim. wọ́n á máa sọ wípé olówó ní Sule máa ń tó. orúkọ tí rò mí o orúkọ máa rò mí lágbára Ọlọ́run Sule máa ń tó. ìmọ̀dọ́lówó nílé ayé mi o Sule máa ń tó. èmi náà wọ́n lọ mọ́tò Sule máa ń tó. màá nílé lórí lọ́la Ọlọ́run. ìmọ̀ kúrò nínú ẹni tó ń gọ ọ̀kadà Sule. lágbára Ọlọ́wọ́n bá èmi àtẹ̀tọ́ dé ọlọ́mi Sule. èmi àtọmọdé tọ́lámi Sule. Thank you.
òun ti kọ́lé kò ní wo. olùgbà Wasiu ẹ ṣe àdúpẹ́ ọlọ́wọ́n bá òní bá dá lọ́yìn ọkọ̀ yẹn tún ní olùgbàlà ìbárí ara yóò ṣe torí ẹ like husband like wife tíyàwó bá dá tọkọ bá dá wàhálà wà rẹpẹtẹ tọkọ bá dá tíyàwó dá problem ní Alao Sulemana Adékúnlé àwọn méjèèjì Adékúnlé ọkọ jólùgbàyè ìyàwó ń jólùgbàlà nítorí pé tọkọ bá sọ pé mo fẹ́ ṣe báyìí tíyàwó bá yàrí pé òun ò gbà kò sí bó ṣe lè mú kó rí tó bá jí lóru lágbo méjì lóru Adékúnlé tó bá jí lóru bíi 2:30 Ìkúnlé Sulemana tọrùn jẹsẹ fẹ́ máa dùn mọ́ èèyàn Sulemana mi Alao olówó orí mi mo fẹ́ rí yín o mo fẹ́ bá yín sọ̀rọ̀ ó ṣe wá jẹ́gbà tí mo fẹ́ sùn àsìkò yìí gangan lọ̀rọ̀ máa wọ̀ yín létí sẹ́rí mi ò sí ṣàyẹn mi ò fẹ́ kẹ́ ẹ ṣe. tó bá ní kí ló rí ọkọ mi èmi mo mọ ohun tí mo rí ọ̀dà lẹ́yìn mi o ó kàn lè díjọ́ kejì kó o dọ́fíìsì kálàyé nígbà wọn account number wà jẹ́ ń tẹ́ sí tó bá ti tẹ 1 million ó ti tán ó máa pọ̀ gani kò ní gbé fọ́ọ̀mọ́ ìbára mi. ṣùgbọ́n kọ́dà ìyàwó ẹ̀ dá gbogbo tó bá ti lọ́wọ́ sí tó jẹ́ dáadáa níyàwó ẹ̀ máa ń fọ́lọ́ ohun ṣeun. Yétúndé bèbí Yétúndé bèbí. mo kí ẹ dáadáa owó màmá rí à Yétúndé bèbí. Alamama Rihanna. Thank you. Mo tún kí gbogbo àwọn olùgbàyè gbogbo àwọn tá ń pè lólùgbàyè gangan àwọn ríà àwọn management àwọn náà ìwà wọn jọra wọn pẹ̀lú ọ̀gá wọn Alabi Sule Adékúnlé àwọn òkè ìṣọ́tẹ̀ Adékúnlé bàbá lálàyé ẹ má jà wọn ẹ lóhùn jàre à ṣiṣẹ́ fún jọ ẹ má ṣe jọ ọ̀gá ò ní ṣe ṣùgbọ́n láì gba kọ́bọ̀ lọ́wọ́ eléré ọ̀gá ẹ̀jẹ̀ àṣẹ àwọn náà mo dúpẹ́ lọ́wọ́ yín tí iná ò ní bàjẹ́ Sulemana mi máa ṣe ń gbọ́n ni. aláṣẹ rí entertainment service and logistics Chinedu kan mú ta yìí ẹ ṣe ay olórí ọ̀dọ́ ẹ ṣe o táwọn authority mo kí gbogbo wọn ẹ ṣe ẹ kú àdúró tí ìwà bàbá ní wálé tí ò bá ti sì rí àní eléyìí ò ní wáyé tó bá ti máa wáyé kò ní kẹnu tóyì Alabi Sule mi ò máa ṣe o wàá sí olùgbàyè o wọ́n bá lọ bẹ́ẹ̀ kíkú má pa Wasiu fún wa o Wasiu fún wa. kíkú má pa Wasiu fún wa o. olùgbàyè ayé rẹ̀ ò ní bàjẹ́ olùgbàyè jíjẹ mímu wọn ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kíkú má pa màdì bàbá wa kálí máa lórí màláìka kọ́. Thank you. Bàbá Àjíbọ́lá ọ̀kálá fújì ṣé ń fújì mo kí ẹ ọmọ orí tó kẹ́ Alabi Pasuma ibà wọn sí alákọ̀ọ́lá adúpẹ́ bọ́lọ́hún nínú ayé fújì táwọn gbé aláwọ̀ máa ní bá mi tọ́ba láwọn ta ni wọ́n gbé dání máa ní bá tán jẹ́ ó jábọ́. àwa náà rí pòmù nínú wọn
Thank you. Yekule mala non so. Ọmọ màlà ló ń sọ. Gẹ́gẹ́. Ẹ dájú. Ẹ kàn sí. Alabi Pasuma. Ibawa ṣe Ajibola. Gbogbo bí tọmọ yín bá wà. Alabi wọn bá láàánú pàdé o. Tòun náà ó sànà ọmọ ọlọmọ ẹ ò rí bí. Oṣù tó rí pé jókòó níwájú mi mò ń wò báyìí. Èmi ò sí nínú alábòsí ìkúnlẹ̀ bàbá ní ó dáyé àtúnwá. Béèyàn bá ṣẹ̀mí ẹ ti máa rí lójú mi o. Èmi ò kì í sars mi ò kì í sars kìsà. Àlàó ẹnìkúnlẹ̀ béèyàn bá dá aṣọ pọ̀ dá o. Oníkálukú ló ní tiẹ̀ lọ́wọ́ Sule mọ̀nà mi máa sọ tèmi. Bó ṣe wà yìí, ó níbi ìtòkù sí o bàbá ni mo níbi tẹ́mi kù sí o bàbá tó kí bá ṣùgbọ́n tó bá dá ká sọ ọ́ kó dá Àlàbí o. Bó ṣe wà níbí máa ní bá inú jíde Sketo jẹ́ ó dùn. Ṣé kò síbi tí yóò pa lọ tí ò ní wá bí? Ìbá wa sí mo kí Ajíbọ́lá wàràbà náà mọ́ kánálíà ìlàlẹ́ àmọ́ inshallah. Mo dẹ̀ tún bá ń dúpẹ́ fọ́pá Olúwa mi tó jẹ́ ó tẹ̀ síwájú. Mo kí gbogbo mi sí ìsàtọ́ ń bẹ̀ ní ìkàlẹ̀ pátápátá. Mi ò ní káyí hàn Àlàó Ẹ̀ẹ́dẹ́kúnlé máa ní ìbàlẹ̀ rìn Ajíbọ́lá ìtorí ẹ ti gba táìmù mi. Mélòó nínú yín ló máa gba ohun tẹ́ ń ṣe o? Ẹ máa gbọ́ mi ò bá yín jà ọ́ bàbá Àdìsá. Ẹ̀yin náà kẹ́ ẹ lámúmọ́ra tẹ́ ẹ bá ti dépò yìí. Ìgbà yẹn la máa sọ pé ẹ wago. Mi ò lè gbà ẹ bọ́lẹ̀ lórí stéèjì mi mo máa pawó. Èmi gan sí ìkárì mo fẹ́ pawó ṣùgbọ́n à ń gbàdúrà kí gbogbo wa kájọ máa tẹ̀ sí iwájú. Ẹ wo 9:30 ìkúnlẹ̀ Sule mọ́nà omi aláwọ̀ wọ́n dẹ̀ máa ń tì bí ní 10:30. Wọ́n dẹ̀ láwọn ọmọ iṣẹ́ mi ẹ wago tí mo ti dé. Àti 4:30 ni mo ti dé bí ni mo ti jókòó Sule mọ́nà bàbá dé. Ọ̀pọ̀lọpọ̀ olórin tó kọrin bí wọ́n bá mi níbí ní Sule màdé má mi aláwọ̀ wọ́n dẹ̀ jókòó. Kì í ṣe pé ẹ ń fọ bọ́ọ̀lù mi ò kúnlé mo kàn mọ̀ pé bó ṣe yẹ kó wà àkúnlé Sule mọ́nà nìyẹn. Ẹ̀yin náà kẹ́ ní àmúhùnmọ́ra lásìkò tiyín. Ìgbà yẹn lẹ máa lọ ga àlàyé bọ́ọ̀lù lórí stage ẹ̀wọ̀ táìmù. Bó tún ṣe wá yẹn àwọn mi ò tún kọrin o. Ẹ̀dẹ̀ mọ́ mi mo lè fi yín lẹ̀ tó bá kù ṣẹ́jú márùn-ún kí n ṣeré màá ṣe màmá lọlé. Àlùbáríkà lójú Kúnlé Sule mọ́nà omi aláwọ̀ kó má dàbí pé èmi náà sì mò ń fẹ́ unity èmi náà ni mo tún ń bínú lọ́jọ́ kí mẹ́lò Sule Alao. Olùgbàyè ó lè ti gbowó fún mi kí n tó débi ṣé ẹ wá lóní kí n má pawó. Mo kí gbogbo yín pátápátá tí n bá ní n má pè yín kí n má pè yín. Ẹ tún ti ṣí ìtìmí bàbá níwálé ẹ ti pawó ń bí. Èyí tí ò kọrin gan ó ti lọ já wọn aláyé lẹ́ẹ̀kan náà wọ́n ti mú fún orí òyì àmẹ́lọ̀ ó kàn débí ni òun kàn jùlẹ̀ ni ojú mi ń yán bẹ́ńdù bọ́ńdù kò dáa láì gbé Ghana moscow wa Sule mọ́nà mi àpòwú kò dáa bẹ́ẹ̀ bàbá Àdìsá o. ẹ bá bàbá mi gbọ́dọ̀ yìí o ẹ bá bàbá mi gbọ́dọ̀ yìí o. Àtọmọdé àtàlágbà àtọmọ àti yẹyẹ ẹ bá mi gbọ́dọ̀ yìí. Bàbá ṣe Ajíbọ́lá mo kí yín o ẹ kú àdúró tì í. Ẹ jọ ẹ jẹ́ àmọ́ ṣe báyìí náà. Èwo lẹ́nìkan máa sọ pé kíní kan ni mí ayò kan ni mo wà ẹnìkan ni mò ń tàlé
èmi ò bá wọn ẹ má jí àṣẹ bẹ́ẹ̀ mọ̀ orí fújì láàjọ ń kọ orúkọ ló yàtọ̀. ẹ wo Sketo jẹ́ ọ̀gá láti rí ó wá pé máa ní bá ọkọ wa kọrin ẹ rí tó bá jẹ́ pé ọ̀gá ẹ̀ ò dání èrè ní ẹni ó pè é lọ́gàá láwọn ló pe Malaika iṣẹ́ ti rí pé bọ́n ṣe máa ń ṣe leadership lẹ́rí yẹn ó wá bá mi nílé ó lọ́la omi máa dìbà àlàyé ẹ̀yin lè máa ṣeré mo ní Sketo jẹ́ lóòótọ́ àtijọ́ wa ti pẹ́ o ọ̀gá láti rí lóhun ṣe ṣàlàyé ò ní bínú ó ní ṣe kí pé wọn mo ní kò lè tán yẹn mo ní orúkọ yín náà ẹ kàn pín ní gbogbo wa ọmọ ìyá kan náà ni wàhálà omi máa dìbà ṣàlàyé ṣo ti sọ bá láyé tẹ́lẹ̀ olóhùn ti sọ wọ́n dẹ̀ ní oníṣó mo ní tàlàyé bá ló ti yá ó ti yá ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ mára láyé o àlà omi máa dìbà mo máa bínú olóhùn ti lọ bá wọn ṣòwò kan mo ní mo ṣòwò ó jẹ́ tètè lọlé àlà omi máa dìbà olórí là máa ń gbórí fún ó dẹ̀ pè mí olálàyé ti confam pé mo máa wá sẹ́ kò sí wàhálà rárá o bára yóò bá ti ẹ̀rọ ti yẹ àwo ti rí àtọ́ jọ́gà wa. bára yóò bá ti ẹ̀rọ ti yẹ àròtàlà omi máa níbà àlàyé máa wá. ó ti di mélòó ó di mélòó ó di mélòó ó kárí à àpò yẹn di mélòó àpò méjì kan sójú mi Àlàó àpò yẹn di mélòó àpò yẹn tún ti di mẹ́ta ókè nínú mẹ́ta tán ẹyọ kan ti débí ó di 3-1 ókè 3-2. ṣé ẹ rí yín gbogbo owó tẹ ti pa ń bí ṣé ẹ ti lójú ayé. Thank you. lẹ́ẹ̀kan mi ò fẹ́ jàlàyé lẹ́ẹ̀kan náà gbóhùn dà ìgbóhùn dà Adékúnlé. Captain. mo ti sọ fún yín pé ẹbọ báńdì ẹ fọkàn balẹ̀ bá wa sí Àlàbí ń bọ̀. mo ti sọ yín pé kẹfọkàn balẹ̀ bá wa sí Àlàbí ń bọ̀. bóyá bá mú dọ́là mi ṣojú mi ló sọ méjì tẹ́lẹ̀ bá mú dọ́là mo ṣáájú nù nígbà yìí àlà ó máa dìbà. ó ní kí n kọ́kọ́ gba èyí tó tóbi jù ìyẹn ní Nàìjíríà. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma. kí Bọ́lá sí wọ́n ti rò pé o pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọmọ o ẹni tí wọ́n fọwọ́ sọ̀yà fún o pọ́mọ ni. ó sílé ó tutù jù bàbí kó sílé tàbí tẹ́. Thank you. mi ò sí ìgbàdọ́là onídákẹ́ bá wà sí o. báwo sálì rẹ ìrì sè ìyẹlẹ FCC ò lè wá ìní lórí múrí orí láìsẹ yahoo bánsálì mú gbá yìí o bàṣíwá ń bí sẹ ọgbọ́n tó sọ ni ó ní mo wà ń bí ẹ wò mọ ẹ tó ń ṣe pounds sí
ọmọ máa ń tẹ̀lé mi tí máa ń lọlé o. ìbá sí bá sí mọ́ ìbára kí bá tù ú. ó tún fi dọ́là kún aláwọ̀ mi Sule. ó Sule o. ó Sule ẹ bá ń kí ọ̀gá wa ó ṣe kó Sule. thank you. màlá ló ń sọ. ọmọ màlá ló ń sọ. olùgbàlè. ẹ̀dánù. ẹlẹ́kọ̀ọ́ sí. ó Sule ẹ má tí ì lọ kí ni ẹ máa ṣòjòrò. yèé máa ṣàbọ̀lá ní àmàrà káàbọ̀ sí Nàìjíríà. ó Sule ẹ bọ́ síbí wo sọ́fọ́gà máa kí o. rọ́sílárì ìṣó ìbínú kẹ́mi ò kí ẹ máa ń gbowó bí ìbá sí ẹ kí ẹ fẹ́ kà láyé. ó Sule ìtàgẹ́tẹ̀ gbogbo lórí tó ń bẹ ní kalẹ̀ gbogbo yín mọ́ kí tí bá ní máa pè ní kọ̀ọ̀kan Alabi mi rìn dà ó ṣe ìsá. ṣọ́bọ̀ àyìnlí adé oyè amẹ́lọ̀ mọ́ kí ẹ thank you. ọ̀gá wa yòye mẹ́sàn-án tí mo wá Bọ́lá alẹ́ ó ṣe gan. ọ̀gá wa máa wọlé ọmọ ọ̀rọ̀ àbá calm down calm down. see pumping concept the developer that cares. ọ̀gá ti dé láti Àbújá ẹ̀jẹ̀ ń dédé dúró Malaika rẹ̀. international sílẹ̀ lọ́wọ́ Malaika ló ṣe mí lọ́wọ́ ṣe. wo Sketo jẹ́ olórin àgbáyé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. a pa àwọn èèyàn wọ́n dá wa lóhùn tí pọ́ǹpì ẹ káàbọ̀ láti Àbújá. wàláì Àjàó ojú òní tiẹ̀ yá afẹ́fẹ́ lẹ̀ jẹ́ ká serious. Tọ́pẹ́ Nọ́tíkà kò ní bàjẹ́ fún ẹ láéláé. Ọlọ́run kò wọlá àníyàn ẹ lókèlókè ló máa lọ. òní wálẹ̀ fọ́jọ́ kan ṣo. nítorí pé mo mọ̀ pé nù ètò tó wà nílẹ̀ yìí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà àti sami mi rìn dà. Alabi adé ẹ ṣé o. mo rántí pé o pè mí lánàá àlàyé ẹ má ṣe jẹ́ kó bàjẹ́ ọ̀gá máa ti ń bínú. tó bá fẹ́ kó dáa ó ní ṣe bẹ́ẹ̀ yẹn Àjàó lọ́lọ́lọ́hún tí ẹ̀ náà ó ní bàjẹ́ o. òyìnbá mẹ́lọ̀ tọ́ pẹ́ mi Ọlọ́run kó wọlá pé mò ń sọ tọkàntọkàn kí tèmi náà máa bàjẹ́ o. tọ́lá láyé yìí ó ti wà tipẹ́. ìgbà tó bá bọ̀ mí lé ọ̀làwọ́ máa ní ibà mi àti samirinda. aláì mo fẹ́ ṣe 50 mo kàn fẹ́ ṣe arrangement kékeré kan bẹ́kẹ̀ wà ń bẹ̀. mo ní wàásù o mọ bí mo ṣe wàásù mi ni. mo ṣe ní Germany mo ṣe ní London mo ṣe ní Canada mo ṣe ní America. ó lọ fà mo ṣe ní Nàìjíríà ó lọ fàrẹwé ó wá fẹ́ ṣe wàásù láti jọ́ìjọ́ì mi ò dẹ̀ mú ẹ̀sìn kápẹ́ńtà mi ò mú ẹ̀sìn télọ̀ eré fújì ló ń ṣe orí ọ̀gá mi gan dé èyí tó súnmọ́ gan lọ̀gá wọ̀ ó súnmọ́rú aṣọ tá a mú ẹ bá kí ọ̀gá kí ọ̀gá Dékúnlé mi máa dé bá Sketo jẹ́ kò ní tọ́ fún ẹ lọ́wọ́ bá. olùgbàyè tó ń yára sí ìhùmí ẹ wá gbọ́ ẹjẹ́ apàtẹ́rẹ́tì Chinedu ó dọ̀wọ́ yìí o pẹ̀lú ọtọ́rìtì ìdá ìṣe yìí ẹ̀yin náà máa jẹrí ẹ̀ gbogbo ní fújì èyí tí ẹ̀ kó wà pọ̀ ẹ̀ ti kó wà pọ̀ báyìí àti wá mú Sketo jẹ́ sínú ẹbí rí a o.
ọ̀gá ńlá tiri àti mú ọ̀gá ńlá tiri àti mú sí inú ẹbí rí o. Ria Entertainment ọlọ́run kọ́ wọlé gbogbo ẹni tó ń dùn nínú kò ní jẹ́ kí tìyẹ náà gbé o kò ní jẹ́ kí tìyẹ náà gbé o. Thank you. Happy 50th. Ẹ̀mí yẹn yóò ṣekú pọ̀ ẹ̀ onírìkú ọmọ onírìkú ẹ̀yà Michael Sabusi mo sọ fún ẹ pé olórin ni ẹ àgbáyé ni ẹ o lè fẹ́ ṣàdúrù kan yìí kò ní ká máa bọ̀ ní street yìí èmi ò ní wá mo sọ fún mo fẹ́ ṣerú eléyìí ó ní ká máa bọ̀ ní lórí street ilé yìí mo ní wo bí ò ní wá mo ní jẹ́ ká fẹ́ lójú o ti pẹ́ nínú géèmù yìí mo ní kò jẹ́ ká fẹ́ lójú ó ní bó la máa lò mo ní kó lọ pé rí àlọ́ ọwọ́ kan mo wá pé Tọ́pẹ́ Nọ́tíkà bá ń bá ọ̀gá sọ̀rọ̀ torí ọlọ́wọ́n bá ìkó báyìí mo fẹ́ kó ṣe fún wa Tọ́pẹ́ pè mí padà ọ̀gá sọ pé òun ti gbọ́ ẹ bá ń kájà o ẹ kájà o ọmọ òun ayé ò ní wàlẹ̀ kájà o ẹ tún bá mi dúpẹ́ fún Alabi sami rinda ibà wá sí o wàláì wọ́n jọ mí lójú lórí Sketo jẹ́ alákọ̀ọ́ni. ẹ wò tá a bá parapọ̀ báyìí tá a dúró tira wa amamara ànúgbà lọ́wọ́ ara wa Alao mi máa níbà wọ́n ti fẹ́ sọ wá lẹ́nu Alao wọ́n ní tẹ́ bá ti lẹ́yìn Pasuma lẹ́yìn Malaika lẹ́yìn Òṣùpá lẹ́yìn Ọ̀tayẹ́wẹ́ lẹ́yìn Gbá lẹ́yìn Àwo lẹ́yìn Rẹ̀mí Àlùkù eléré pọ̀ àpọ̀ kankan nínú wọn Kúnlé Súlé mọ̀nà mi ẹ̀jẹ̀ ń bèrè lọ́wọ́ yín ṣé ẹ́fọ́ọ̀tì táwa ní láti máa gòkè lọ lẹ́yìn náà ní o Alao mi máa níbà ṣe ń jára mọ́ àwa ti jẹ gbèsè owó oníṣẹ́ tá a bọ onírinṣẹ́ pé jọ wo báísíkù bàbá mi lélẹ́ ìgbé sọ́wọ́ tá a bá ti pawó màá wá gbà padà máa sanwó ẹ̀yin ẹ fẹ́ jìyà ẹ fẹ́ jọ̀rọ̀ kò dá bẹ́ẹ̀ Alao mi máa dìbà ẹ̀jẹ̀ àtẹ̀ramọ́ṣẹ́ eléré ò gbọ́dọ̀ máa sọ pé mi ò bá lágbájá ṣe tó o bá ti rẹ́ni bálà ọ̀la ò ní yá. ẹgbẹ́ náà sàrà bí ọdún ìwọ náà kú palẹ̀ mọ́ o on the 26th September ló fi sí Michael Sabusi ìwọ náà 12 September òun pè mí on the 12th of September òun náà ó pè mí on the tí o tẹ ìyẹn ní ìbàrún wa ẹgbẹ́ náà sàbí ọdún Àjàdí Adé on the 26th September ló máa ṣe tiẹ̀ èmi Alao máa ló pè sẹ́ o àtọmọ mi Àrẹ̀mọ Kíbílẹ̀ Musa Talent ọmọ rí àlòun náà ó ti ṣe album ó máa jáde láìpẹ́ èmi Alao máa ló pè kí wọ́n ṣeré gbogbo wọn ni máa ń dá lóhùn Alabi Ajíbọ́lá bá wá sí o lórí ọlọ́run wọn bá ìbá wá sí Ajíbọ́lá bẹ́sẹ̀ dáhùn lóhùn sí wọn bá pè yín ọlọ́wọ́n bá òní kọtí ikú sọ̀rọ̀ ọlọ́wọ́n ọbẹ̀ Ẹlẹ́dùmarè o Alabi onírèlẹ̀ o àtòṣùpá Sàyídì Akóredé onírèlẹ̀ o. Àtàtà wẹ́wẹ́ Sule mọ́nà Àdìó àtẹ̀pọ̀n mi Alao Ṣẹ́fíù tóbi dorí bàbá tọ̀ sí ibẹ̀ Àkàndé o àtàwọn bàbá wa lọ́hùn Àyìnlá Kọ̀lísì àmàrí wọn pẹ́ àti bàmí Adégòrò oyè
ọmọ nífò ṣe wá sí omi Àyìndé Ràṣídì táyé kọ̀rẹ́sì àwùwà ní Ìbàdàn. táyé kọ̀rẹ́sì olórí ẹbí ọ̀gá ńlá àti tírí lọ́dà nìbàdàn nílé Olúyọ̀lé o. àrẹ̀mọ ọ̀gá ńlá àti gbogbo ẹbí wa pátápátá aláyélúwà látọ̀gẹ̀dẹ̀lẹ̀ akílẹ̀ ọ̀gá ńlá apàṣẹ ọ̀gá ńlá amúlùdùn gbogbo àgbàdo bàmí kí yeye mẹ̀ṣọ́ káàbọ̀ láti London yeye mẹ̀ṣọ́ yeye bọ́lá àlíyá yeye mẹ̀ṣọ́ àbúrò tèmi Sule Alao Malaika yeye mẹ̀ṣọ́ thank you malanonso. ẹ ṣe ẹ̀yin eléré yìí tẹ́ ẹ dí mi lọ́wọ́ tó ẹ jẹ́ kọrin kí n pawó Tájú Pàṣọ Alabi Tájú dìde àwọn ti kú ọ̀rá rẹ̀ pàfọ́ mo tún kí pàfọ́ lágége ẹ̀mẹ̀sì agége mo kọ́hún náà ọ̀sìn lárí gbogbo ọ̀rọ̀ mo kí ẹ o àkàsọ lórí irọ́ èrè àṣàlátù tó ń jọ kábìrù mo kí ẹ. ìfẹ́ aráyé mi Saidi òṣèmọdúkẹ́ báyìí Sàbùsì on the 12th of September òun náà ó pẹ́ mi nígbà àrùwá alájàrú káyàtú mọ́ kí ẹ Sketo the governor of Osun State Jimoh ó ṣe wà lẹ́yìn. alájàrú káyàtú mi Sketo the governor of Osun State I be good kó máa wọlé mọ́ra bá Ibrahim yóò ṣe I be good. Ṣàìdọ̀tì tó ń jẹ́ ká mọ̀rù mi ò ní tẹ́ láéláé ìwọ náà ò kì í ṣàbínú ẹni gbogbo tó bá ti ń jórin gbogbo ẹ̀ ló máa ń dúró tì Ṣàìdì o wàá gbọ́ yamayama dá ọmọdé Ṣàìdọ̀tì ò ní ìwọlẹ̀ ó ṣe ká mọ̀rù mọ́ kí ẹ ò ní tẹ́ láéláé bó ṣe wáyé kò sẹ́ni tí ò lè bá ṣe o. Kàmọ́rù sí ò lè bá ṣe ìyẹn túmọ̀ sí pé ọ̀gá tó ní ọ̀gá ẹ̀ ò kì í bínú torí tó bá bínú sí ni kò ní máa ráyè wá sáko Àlàó mi máa níwà kó tún jẹ́ àjọ máa jó kọ́pọ̀ yamayama mi Saidi kó sílé máa gbọ́ kó sílé ọ̀gá mi bá ń tọ́jú arógun ó sì bá mi ká arógun mọ́sà ọmọ Alabi mi Pasuma kó sílẹ̀ kú palẹ̀ mọ́ ọdún for September ara mi Alabi mi máa ní ó ṣeré August 4 Alabi mi máa ẹ̀kúkú sọ fún mi kúlẹ̀ máa ní bá mi mọ pọ́tẹ́mùsì sọ́ni Alao mi máa ní bá kó ṣe kó sílẹ̀ bẹ́ẹ̀ ni yàwọn yẹn máa mi sa ìrìn ajáde Adékúnlé mọ́ kí ẹ̀ ṣe. Adékúnlé Tájú nínú ọkọ Bọ́sẹ̀dé bàbá Àlíàmí o bàbá Kàlídì mi Saidi yóò ní fún yín owó ẹgbẹ́ Dangote mọ́ kì í yẹn Dangote owó dòdìrín màmá rẹ o Sketo jẹ́ àlàkọ́ni o oníbàáhùn kí aláwọ̀ àkàlà o
Àlàó ẹni tó ń jẹ́ Sodiq mi. Mo jẹ́ kí ẹ ọpẹ́ fa ọmọ Fábíyì o. Àbúrò Sule mọ́nà ní London. Olúwa dá mi láre kó sílé. Aláṣẹ kó sílé global. Ọkọ̀ mo dúpẹ́ ọkọ̀ títí aláyọ̀ mi. Ọkọ̀ ti bùkún Olúwa. Bàbá Samuel, bàbá Ṣẹ́gun, bàbá Dorcas. Ẹ̀jẹ̀ títí bọ́ọ̀lá àlìyá o. Oya jẹ́ ìjà ẹ̀ tó ń Sule mọ́nà máa lọ o. Ọmọ lédè everybody. Ọdún má dé yín. Ó ṣe kéèrè. Ipò yẹ kí ni ìwà ike. Ọmọ Adékúnlé máa jáwọ́ kò rárá. Ilé ayé ò sí níbi tó àyè mú. Eré tára ayé ń sábà ti àtọ́gún. Ọmọ jẹ̀mí máa yé lọ́dẹ̀ tó wá. Èmi ò gbà lọ́wọ́ kó má bàa fèmí pa. Àbúrò tí Adúmọ̀dé yín ké. Ló jẹ́ kí n tẹpá mọ́ṣẹ́ mi kò ṣeré. Lúkàrà àwọn ọmọ ògbóró náà wọn ò jà mọ́. Èyí tó lọ fíúsọ̀ nínú wọn ò jà mọ́. Ọlọ́wọ́dọ́ tíire wọ́n lọ́wọ́ láyé wá àwọn òbẹ̀kú. Wọ́n ní kọ́ àgbà. Wọ́n láyé la fẹ́ jẹ́ àròjẹ́ yá. Lúkàyà sí wọ́n lọ́wọ́ la fẹ́ pa àròmáyọ́. Nǹkan lè sì fẹ́ gbé mi ò sẹ́wọ̀n. Lóyà tẹ owó fọ́rí nìyẹn. Kó sílé o, igi àná mi ò túkú ní ìmọ̀ràn o. Ìgbọ́ yẹ kí ni orí Adúmọ̀dé yìí ké ó lórí ìjọ pẹ̀lú. Ajaru káyàsì o ẹsẹ̀ tún gọ́fìnà wọ́n fọ́sùn stage on caution. Ó ṣàdínkù báwọn mi ké Adúmọ̀dé yìí ó ṣe òkè ilẹ̀ òkè Adúmọ̀dé yìí mi ìlànà ó ṣe bí gbọ́ yẹ́kìnì màrìwò yọrí ìjọ pẹ̀lẹ́ o àwọn yọrí ìjọ ta lọ yẹ́kìnì spíkì ají yẹ́kìnì ọkọ̀ Mojísọ́lá bàbá Alíà bàbá Aolasi o ìbátẹ̀lẹ̀ àmì aláṣẹ lọ́sẹ̀ global precious limited òyìnbó wọ́n ní màálù odidi ó ń talẹ̀ ó tún talẹ̀ o. Àgbọ̀ ipò yọkìnì spíkì bàbá tó bí táwọn lè bí Kẹ́hìndé. Tọ́lá bá ọmọ lè jí. Inú mi má dùn tí bá ráwọn ìbejì ni o. Sìkì ọmọ ìṣàdìmọ́ yìí. Bàbá méjì kọ́ lọ jẹ́ kẹ̀jẹ̀rẹ̀ wọn. Àwọn ọmọ méjì kọ́ lọ jẹ́ ká. Bàbá onímàlú odidi. Ìlà ńlá ló ta. Ó dàbí rí àní o. Máa wọlé ọmọ kí tayọ̀ ọmọdé ara lẹ́gbẹ̀ẹ́ ní Akíntayọ̀. Owó bàbá Akíndèjì aláṣẹ tí pọ́pì concept Àbújá. Ó bẹ̀ ládùn Òkìtì, ó bẹ̀ nìbàdàn, ó bẹ̀ lábẹ́ Olúmọ, ó bẹ̀ ní Ìlọrin Àfọ̀njá ó ní kú kó tó kú. Ó ní dé ní àná lọ́la Ọlọ́run ọ̀gá mi o. Ọmọdé ẹlẹgbẹ́ ọkọ̀ Tolú àṣẹwọ̀n ayọ̀ bá mi bàbá Kínọlá o. Ìbá mọ́ra ní ìkejì mi o. Ìbá Akíndèjì ọmọ òun ní Ìlọrin Èkìtì o. Ìbá Akíndèjì ìpàlọ́ náwó. Adúmọ̀dé yìí o. Gbogbo rédíò Lagos. Àbí títí lọ́wọ́ wọn ló wà. Ẹ kú palẹ̀mọ́ o. Àbí títí dé sílé mọ́rọ̀ tá a máa ṣe. Ẹ bá jáyé títí, ẹ bá kí bá sùn àjìbọ̀ láwọ̀. Ìgbókù àdó tí gbogbo àwọn eléré.
iwájú ni ó máa lọ àlà ó máa dìbò àmúgi ẹ bá wá sí o. adúmọdé yìí káyọ̀dé oníkú onírú ríà entertainment ọkọ̀ yóò tún dé bẹ́bí small but mercy wàrà fáànà mọ́ kànà àníyáwó ó ṣe pípọ̀ ìgbàgbọ́ ní màlúù òdìdí. wọ́n sì kọ́kọ́ fẹ́ jojú wa kọ́ lóhun tó jojú wọn pípọ̀ yẹ kiri. Yakini is speaking. Baba Aola, Baba Aola, mo kí ẹ kí ẹ, ọpẹ́ fámọ́ kí ẹ, ọmọ fábí yìí o, mo kí ẹ kí ẹ, sùmọ̀lì lùkù mọ́nù. Ọlá lọ́jọ́ kí ẹ, sùmọ̀lì lùkù mọ́nù. Speaking, speaking, Yakini speaking, ó ṣe big boy, ọkọ̀ Mojí Sọ́lá, ilé bàbá méjì o. Ìbá méjì kò ṣe máa gbọ́ bí mo ṣe wí àkítayọ̀ ọmọ dára lẹ́gbẹ́ o mi ò gbọ́ kú ẹ. ọmọ dára lẹ́gbẹ́ o mi ò gbọ́ kú ẹ ò gbọ́ kú mi ò ní wálẹ̀ o èmi kò ní wálẹ̀ o adúmọ̀dé yìí mi wàá gbọ́ pé ọmọ Káyọ̀dé mi ò ní wálẹ̀ o ò ní pòpò yóò bá jayé títí ó bá mi kí big boy yóò kúlẹ̀ máa lànà sọ.